dédé àsìkò ìgbòho tẹ̀ tí ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ̀jẹ̀ ṣá gbàdúrà olùfẹ́ ọwọ́ wọn àṣeyín lọ́ba gbé yín ga fún oore ọ̀fẹ́ ńlá láti rí ọjọ́rú mìíràn nínú oṣù ìkẹwàá àdúpẹ́ nítorí oore ìbùkún ìtẹ̀síwájú ìgbéga àlùyọ yóò rú wá fún wa nínú oṣù oore ọ̀fẹ́ onílọ́po méjì yìí a ó sì ṣe rere ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó gbéyàwó lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹwọ́ olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè kọ ní ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyàwó sọ pé máa bọ́ ẹ̀mí, máa bọ́ ẹ̀mí. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án. Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ara bí kò ṣe nínú ẹ̀mí. Bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín, ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi, òun kò sí nínú ẹni tirẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkejìdínlógún. Gàlátíà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkejìdínlógún. Ǹjẹ́ mo ní ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kúfẹ̀ẹ́ ara ṣẹ, nítorí tí ara ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí o, àti ẹ̀mí sì lòdì sí ara. Àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn, kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Ṣùgbọ́n bí ẹ bá ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín, tí a bá ti ń ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín, ẹ̀yin kò sí lábẹ́ òfin. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kó Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ibi kíkà wa tí òní sọ fún wa pé àwa àti ẹ̀mí wà nínú ogun, pé ara àti ẹ̀mí wà nínú ogun ní ìgbà gbogbo. Èyí tí a bá sì bọ́ ni yóò ṣẹ́gun. Láti gbé ìgbé ayé tó borí ara, ọmọ Ọlọ́run gbọ́dọ̀ tẹ̀síwájú láti máa bọ́ ẹ̀mí rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ìtàn Pétérù nínú Lúùkù orí ìkejìlélógún ẹsẹ̀ ìkẹrìnléníàádọ́ta títí dé ẹsẹ̀ ìkejìléníọgọ́ta. Ó jẹ́ ìtàn tó múni farabalẹ̀. Ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹ̀yìn Jésù tí ó rán sí àwọn ìlú kékeré àti láti kéde ìyìn rere, tí wọ́n sì padà pẹ̀lú ayọ̀ nítorí pé àwọn ẹ̀mí èṣù tẹríba fún wọn. Nínú ìwé Lúùkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ó tún wà níbẹ̀ nígbà tí Jésù ń bọ́ ẹgbẹ̀rún márùn-ún ènìyàn. Ìwé Máàkù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlógójì títí dé ẹsẹ̀ ìkẹrìnléníogójì. Àti nígbà tí ó jí Lásárù dìde kúrò nínú òkú. Ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnléníogójì. Kódà ní àárín kan ó rìn lórí omi. Ìwé Mátíù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ó di aláìlera nínú ẹ̀mí. Jésù ti kìlọ̀ fún o wípé Pétérù, èṣù ti fi ojú sùn ọ́ láti fà ọ́ sílẹ̀. Ìwé Lúùkù orí ìkejìléníogún ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ṣùgbọ́n dípò kí ó sá lọ sí ibi ìkọ̀kọ̀ láti dira nínú ẹ̀mí, ó tẹ̀síwájú láti máa fọ́nnu pé òun kò lè ṣubú títí dé ibi tí ó fi ṣubú. Nígbà tí o kò bá bọ́ ìgbé ayé ẹ̀mí rẹ, yóò rọrùn fún ọ̀tá láti dojúkọ o. Wàá di oníkanra, wàá máa tètè máa bínú sí ohun gbogbo. Bíbọ́ ẹ̀mí rẹ ṣe pàtàkì. Ó jẹ́ ohun tí ó yẹ kí o máa ṣe ní ìgbà gbogbo. Nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n, Jésù wípé wàhálà ọjọ́ kọ̀ọ̀kan ó ti tó fún un. Ní ọ̀rọ̀ mìíràn, láti borí ìyọnu ọjọ́ kọ̀ọ̀kan, o gbọ́dọ̀ fi oúnjẹ fún ẹ̀mí rẹ ní gbogbo ọjọ́. O gbọ́dọ̀ lo àkókò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Jóṣúà orí ìkíní ẹsẹ̀ ìkẹjọ sọ wípé má ṣe jẹ́ kí ìwé òfin yìí kó kúrò ní ẹnu rẹ. Máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. O tún gbọ́dọ̀ lo àkókò nínú àdúrà kí o má bàa di àfojúsùn fún ọ̀tá. Àwọn oníwàásù kan ti faramọ́ ọ̀rọ̀ débi pé wọn kò rí ìdí kankan láti kẹ́kọ̀ọ́ Bíbélì àti láti gbàdúrà bíi ti àtijọ́ mọ́. Wọn kò lè wàásù
wọ́n lè kó ìwàásù kan jọ ní àkókò kékeré tí èyí sì mú wọn rò pé wọ́n wà nípò tí ó dára nínú ẹ̀mí. Tí wọ́n bá ti lè kó ìwàásù jọ ní àkókò kékeré, wọ́n ti gbàgbọ́ wípé àwọn ti wà nínú ìpele tí ó dára jùlọ nínú ẹ̀mí nìyẹn. Tí o bá febi pa ẹ̀mí rẹ, ìgbà díẹ̀ ló máa gbà o tí yóò fi gbẹ o. Má ṣe jẹ́ kí èṣù kí ó tàn ọ́ jẹ láti rò pé o wà nínú ipò rere nígbà tí o kò sí níbẹ̀. Ó fẹ́ fà ọ́ gbẹni kí ó bá lè borí rẹ. Olùfẹ́, fi oúnjẹ fún ẹ̀mí rẹ ní gbogbo ọjọ́ o, nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ ò ń bọ́ ẹ̀mí rẹ tàbí ara rẹ ni bí? Ǹjẹ́ ò ń bọ́ ẹ̀mí rẹ tàbí ara rẹ ni ò ń bọ́? Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú mi o, oore ọ̀fẹ́ láti máa bọ́ ẹ̀mí mi, láti máa gbọ́ ọ̀rọ̀ mímọ́ rẹ tí yóò ṣe ẹ̀mí mi ní rere, tí yóò sì ṣe ara mi ní rere pẹ̀lú, láti máa kà á, láti máa gbọ́ àti láti máa gbàdúrà kí ẹ̀mí mi kí ó lè dàgbà sí i. Yọ̀ǹda rẹ̀ fún mi ní orúkọ Jésù. Ọlọ́run yóò sì yọ̀ǹda rẹ̀ fún Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń bá wa gbọ́ ọ̀run ṣíṣí Yorùbá. Olúwa yóò bùkún fún yín. Ó dàbọ̀.